dédé àkókò yìí àwọn ìròyìn wa ló ń dé sétí ìgbọ̀nyín láti kànnì Àjùlọ TV. Olúwatúnmiṣe Akínúsì òun lóníròyìn yín lónìí. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó súyọ nínú ìròyìn náà. Ẹyẹ tí àwọn èèyàn mọ́lẹ́mọ́ lọ́nà tí ò bófin mu. Ta ló sọ bẹ́ẹ̀? Ààrẹ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò nílẹ̀ yìí ló fọ̀rọ̀ ọ̀hún lédè fáwọn kọmíṣánná tó ń rí sí ẹ̀ka ètò ìdájọ́. Àwọn ẹgbẹ́ tó wà ní ẹkùn Niger Delta ti bẹ̀rẹ̀ báyìí pé orin àwọn ò ní gbọ́ àwọn ò ní gbà làwọn ṣe tán láti kọ sí bí wọ́n ti fẹ́ yọ Fubara bí ẹni yọ jìgá. Ààrẹ Tinubu ti fi Babátúndé Ògúnjìmí jẹ́ olùṣírò owó àgbà pátápátá nílẹ̀ yìí. Lágbo àwọn amúlùúdùn, ìyàwó olórin tó dolóògbé Mohbad sọ ìdí ẹ̀ tí ò fi lè dáríjì nọ́ọ̀sì tó gún ọkọ rẹ̀ lábẹ́rẹ́. Àwọn ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò nílẹ̀ yìí Afam Osigwe tó jẹ́ àgbà ọ̀jẹ̀ nídìí iṣẹ́ agbẹjọ́rò iyùn SAN ó ní ó ti kọminú báyìí lórí bí àwọn kan bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ọwọ́ ọlá gbá wọn mẹ̀kúnnù lójú. Afam òun ló sọ ọ̀rọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá ó ní wọ́n ti àwọn èèyàn mọ́lé bí ẹni tadìẹ mọ́lé léyìí tí ó sì jẹ́ ohun tí ó ń kọ èèyàn lóminú tóun ti eléyìí tí ó lè mú kí ètò ààbò ilẹ̀ yìí wà ní ipò tó gbẹ̀gẹ́. Ó tẹnumọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn aláìṣẹ̀ òun ni àwọn tó ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá ni wọ́n ti pa lẹ́kúnjayé tí wọ́n sì tún tì mọ́lé èyí ò ní apá ìlà oòrùn gúúsù. Afam túbọ̀ ṣàlàyé pé ìdá 98 láwọn ẹlẹ́wọ̀n tó wà ní ọgbà ìbánitínú ayé ẹni rọ òun ni wọ́n jẹ́ aláìṣẹ̀ léyìí tí ò mọwọ́ tí ò sì mẹsẹ̀ sí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ọ̀hún. Afam ló ti wá gbójú agan báyìí pé kó tó di pé wọ́n mọ̀ ṣe ìdájọ́ ẹnikẹ́ni ṣe ni ó yẹ kí wọ́n gbé gbogbo ìgbésẹ̀ léyìí tí ó wà ní abẹ́ òfin lójú náà ti lè mọ̀ bóyá lóòótọ́ òun ni onítọ̀hún jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án àbí bẹ́ẹ̀ kọ́. Níbẹ̀ náà ló ti ké sí àwọn kọmíṣánná tí wọ́n wà ní ẹ̀ka ètò ìdájọ́ láti rí i dájú wípé gbogbo àwọn adájọ́ májísírèètì tó bá ti wà ní ipò àtidájọ́ fún èèyàn òun ni wọ́n yẹ̀wò finifini kó tó di pé wọ́n gbà wọ́n láàyè láti dé ipò ọ̀hún. Níbi wákàtí 48 tí ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Rivers tí wọ́n fún Fubara láti lè tẹ́ pẹpẹ ètò ìṣúná fún tọdún 2025 ṣe tẹnubọpọ̀. Ẹgbẹ́ tó wà ní ẹkùn Niger Delta tó fi mọ́ àwọn ìjọ ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti fárígá báyìí pé ẹnikẹ́ni léyìí tí ó bá gbèrò àti yọ Fubara kúrò ní ipò rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Rivers òun ni yóò rí ojú pípọ́n wọn. Àwọn ẹgbẹ́ ọ̀hún ni wọ́n ń kọrin mọ́ ọjọ́ lọ mú wẹ̀yìn rẹ̀ fún gómìnà Siminalayi Fubara tí wọ́n sì ń fi ní ọkàn balẹ̀ pé mímì kan òun ni ò ní mí lórí ipò tí wọ́n wà náà. Ṣé bí bàbá gbàgbé kí n rán wa létí pé ní ọjọ́ 28 oṣù kejì lọ́dún tá a wà yìí òun ní ilé ẹjọ́ gíga àgbà ni wọ́n fi òǹtẹ̀lù ìgbésẹ̀ ilé ìgbìmọ̀ aṣòfin léyìí tí ó sì túbọ̀ dá ogun jẹinjẹin sílẹ̀ ní ìpínlẹ̀ Rivers. Ilé ẹjọ́ gíga àgbà náà ó ní wọ́n tún pàṣẹ pé kò gbọ́dọ̀ sí owó kankan léyìí tó wọ ìpínlẹ̀ Rivers lọ́wọ́ tá a wà yìí. Ẹ̀wẹ̀ àwọn ẹgbẹ́ tó wà ní ẹkùn Niger Delta báyìí ó ní wọ́n ti wá ń pariwo pé ṣe ni ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Rivers pàápàá jùlọ àwọn tó ń sáré tẹ̀lé gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀hún Wike lẹ́yìn ó ní wọ́n ń dáná ogun báyìí táwọn sì ti ṣetán láti bá wọn ya ogun náà. Ààrẹ Bọ́lá Tinubu ti bọ́wọ́lù kí wọ́n yan Samsudeen Babátúndé Ògúnjìmí gẹ́gẹ́ bí olùṣírò owó àgbà fún orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ yìí ló tẹnu ẹni tó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ
Báyọ̀ Ọ̀nànúgà wá níbi ó ti ṣàlàyé rẹ̀ pé ààrẹ òun ni ó ṣe ìwádìí tó jinú kó tó di pé ó yan Ògúnjìmí gẹ́gẹ́ bí olùṣírò owó àgbà náà. Ìyànsípò ọ̀hún ó ní ó gbéra sọ ní ọjọ́ 7 oṣù tá a wà yìí lẹ́yìn ìgbà tí ẹni tó wà ní orí ipò ọ̀hún tẹ́lẹ̀tẹ́lẹ̀ Olúwatóyìn Mádẹ̀yìn yóò fẹ̀yìntì lẹ́nu iṣẹ́. Ìyànsípò ọ̀hún ló wáyé ní ọjọ́ 7 oṣù tá a wà yìí lẹ́yìn ìrètí pé ẹni tó wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn Olúwatóyìn Mádẹ̀yìn yóò fẹ̀yìntì lẹ́nu iṣẹ́. Lágbo àwọn amúlòdùn báyìí. Ìyàwó olórin tàkásòfé tó dolóògbé yan Mohbad Ọmọwùmí Alọ́ba ó ní ó ti sọ ìdí ẹ̀ tí ò fi lè ṣe ìdáríjì fún nọ́ọ̀sì tó gún ọkọ rẹ̀ lábẹ́rẹ́ kó tó di pé ó jáde láyé. Ọmọwùmí ló ń sọ̀rọ̀ ọ̀hún fáwọn oníròyìn nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò níbi ó ti ṣàlàyé pé nọ́ọ̀sì ọ̀hún ló sọ òun di opó òjijì lọ́mọdún 24 tí ó sì ń gbé ilé ayé rẹ̀ bí ẹni pé kò sí nǹkan. Ó túbọ̀ tẹ̀síwájú pé látìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí tó ti ṣẹlẹ̀ òun ní eku ò ti ké bí eku tẹ́yẹ ò sì ké bí ẹyẹ tóun ò sì lè rìn kóun yan fanda bó ti wo òun tóun ti bí ọmọ òun bí ò ṣe tí ì ní ìrírí lẹ́yìn tí ó yẹ kó rí gẹ́gẹ́ bí ọmọ kékeré. Ọmọwùmí lẹ́ni tí ó ń fi ìpòrúru ọkàn rẹ̀ hàn ó ní òun ò ní ìgbàgbọ́ bóyá lóòótọ́ òun ní abẹ́rẹ́ tí nọ́ọ̀sì ọ̀hún tó fún ọkọ òun ló jẹ́ àṣìṣe àbí bẹ́ẹ̀ kọ́ látàrí bó ti jẹ́ pé nọ́ọ̀sì ọ̀hún lòun mọ̀ rí léyìí tí ó máa ń ṣe àfẹ́ ayé káàkiri lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà tó ti ṣẹlẹ̀. Àwọn ìròyìn wa kò ní jù báyìí lọ níkànnì Àjùlọ TV. Olúwatúnṣe Akínúsì olóníròyìn lónìí títí ìgbà tí èmi àti àtúndì wọn pàdé.